olóyè ọba ẹ̀dálẹ̀ markazi wàláhi azim ẹ̀dálẹ̀ sheikh abubakar siddiq wal miskinu billah ẹ̀dálẹ̀ sheikh adam abdullahi al-aluri tẹ́ ẹ bá rẹ́ni tí ó sòdodo fún yín tẹ́ ẹ sì tún gbà á bàbá ńlá mistake ńlá lẹ́ṣẹ̀ máa padà wá ṣàlàyé fún yín kì í ṣe mistake ẹ̀sán lẹ́fẹ́ gbà ń padà wá bẹ̀ yẹn náà ẹran mi létí ní episode tí n bá ti sọ ní episode bí wọ́n padà fún ń padà sọ ìṣẹ̀lẹ̀ kẹta bàbá wa àfà ìmọ̀ràn ilé ha kan náà yìí nígbà tí ọ̀rọ̀ Ìkòyí prison ṣẹlẹ̀ àfà tí wọ́n lẹ̀ ló kò yí gangan o ilé wà lórí online tẹ́lẹ̀ lọ́bẹ̀ o nígbà tí ọ̀rọ̀ kí n tó mọ̀rọ̀ Ìkòyí prison àfà kan bẹ Aníyìkáyé òun náà sọ̀rọ̀ of allegation kan àfà ìmọ̀ràn ẹ lọ lè wo tí wọ́n fojú àfà yẹn náà rí jọ tọ́lọ̀ lè dọ́lọ̀ bẹ̀bẹ̀ wọ́n embarrass ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ embarrass ẹ̀ kí wọ́n kọ́ já wálẹ̀ náà kó mẹ́ta àwọn tí ìbá kó lẹ́yìn wọ́n kọ́ já wálẹ̀ náà àfà yẹn ó bẹ̀bẹ̀ publicly àfà ṣé ẹ náà ṣe kí ni ẹ sí orí mélòó orí mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin bàbá àfà Ustaz Jamiu Adégúnwà lórí ọ̀rọ̀ Ìkòyí prison agbowó àwọn ẹlẹ́wọ̀n owó wọlé láti Egypt owó wọlé láti Saudi owó wọlé láti Saudi nígbà táwọn wí yìí tòun ti bí ọ̀rọ̀ yẹn bọ́lọ̀ ti ní ọ́ lọ bí ó ṣe lọ àfà Adégúnwà padà lọ sí Darudain ó sì wà lórí YouTube títí bí sìn ní 2018 kò kọjá bẹ́ẹ̀ nígbà Adégúnwà dọ̀hún tòun ti pé wọ́n ti pé àfà ìmọ̀ràn pé Adégúnwà ń bọ̀ Adégúnwà ò dìféèmù wọn kò rí lè dìféèmù wọn tó ti yé nìsín trap kan ló padà ṣẹlẹ̀ ńbẹ̀ trap kan ó ṣẹlẹ̀ ńbẹ̀ òṣèlú kan lọ ńbẹ̀ yẹn tí ìní lè sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀ so nígbà tí Adégúnwà débẹ̀ tòun ti pé Adégúnwà ó gbé Professor Akíntọ́lá dání láti Ilé-Ifẹ̀ kí wọ́n jọ kan tẹ̀lé àwọn dọ́hùn àmọ́ ríyàn mọ́ ní tìjú ẹni olóyè ọba ẹ̀dálẹ̀ markazi wàláhi azim ẹ̀dálẹ̀ sheikh abubakar siddiq wal miskinu billah ẹ̀dálẹ̀ sheikh adam abdullahi al-aluri tẹ́ ẹ bá rẹ́ni tí ó sòdodo fún yín tẹ́ ẹ sì tún gbà á bàbá ńlá mistake ńlá lẹ́ṣẹ̀ máa padà wá ṣàlàyé fún yín kì í ṣe mistake ẹ̀sán lẹ́fẹ́ gbà ń padà wá bẹ̀ yẹn náà ẹran mi létí ní episode tí n bá ti sọ ní episode bí wọ́n padà fún ń padà sọ immediately tí wọ́n débẹ̀ àfà wọn ò gbé àga fún Adégúnwà ńjọ́ náà tòun ti bí prof ṣe tẹ̀lé wọn wá àtàwọn ẹ̀ mọ̀ fẹ́ di wàhálà tí prof yarí pé fún ní àga ṣé àfà àmọ́ra ní mi ní fún ní àga àfà àmọ́ra náà kó láàlìyà ńlájà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ tí wọ́n tẹ̀lé àfà àmọ́ra ilé ha ni wọ́n ń kọ́ bàlújí ọ̀rọ̀ yàgbó tí àfà Adégúnwà ọba tún gbọ́rọ̀ máa lájẹ wọn tí wọ́n yìí lọ wàláhì làzim ti jọ́nà tó ní embarrassment àfà wọ́n wá ń sí ọ̀rọ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ara yẹn sì gbọ́n àwọn àti àfà tó tẹ̀lé wọn lọ́njọ́ náà àfà Murtado Agbẹ́sìngà wọ́n tẹ̀lé wọn lọ́njọ́ náà àfà wọ́n náà ro gbogbo wọn dúró wọ́n náà ro wọn dúró láàrín pọ́pílì pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà irú tẹ́ ẹ̀ bá dánwò ìjọ náà nìyẹn irú tẹ́ ẹ̀ bá dánwò níjọ náà nù inú gbogbo àlehùn mọ́ sì yọ sí kódà tó bá wá tọrọ àforíjì lẹ́yìn ìjọ náà tẹ́ bá kọ́kọ́ já gbogbo ìgbéraga òfò tẹ́ kọ́ já ẹni ó tẹ̀lé wá tẹ́ ní ọ̀rọ̀ bọ̀dá láti ìlú Òwu jókòó sórí àga amẹ́lẹ̀ yìí ilẹ̀ náà ni kó jókòó sí
pé ọjọ́ náà àfà ẹ pa tẹ̀fsírì tì ṣé tẹ̀fsírì wá nìyẹn nínú ṣẹ̀ríà Ọlọ́run àmọ́ gbọ́dọ̀ jagun náà àwẹ̀ ogun bá gbàgbà wọn lẹ́jà tí condition bá ti wá wọ́n gbé yẹn lẹ̀ lóòrùn yẹn àfà yéé ìdáhìlẹ̀ wọ́n ìdúró wọn kọ́ dá Adégúnwà dúró fún àìmọye ìṣẹ́jú kí mẹ́bí wákàtí wọ́n tó wá dá àjókòó sí ilẹ̀ ńlẹ̀ lórí floor ó di mélòó ó di méjì nígbà tí ẹ̀bẹ̀ bàbá wa Akíntọ́lá tó pọ̀ Professor Akíntọ́lá tó pọ̀ ọ̀dà tẹ bá mọ̀ pé ẹ̀ ní fún lága kọ́dà prọ́fù ní ẹ bá mọ̀ pé ẹ̀ ní fún lága èmi náà má dìde dúró mo gbà fọ́lọ́ má dìde dúró ẹ yẹ mi papọ̀ mọ́ ẹ fìyà jẹ mí pọ̀ mọ́ ẹ kàn mí lábùkù pọ̀ mọ́ ṣé ìmọ̀ràn ọ̀nà ẹni rárá ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ òun lọ́sẹ̀ òun ni kẹjọ jìyà ẹ̀ Sheikh wàláhì ẹ dalẹ̀ gbogbo àwọn Sufi pátápátá ẹ gbá Sheikh Tijani lójú ẹ gbá Sheikh Ibrahim lójú ẹ yẹ̀yẹ́ wọn wàláhì pẹ̀lú àtẹ̀wé ẹ lálàsẹ̀ gbogbo àwọn ẹni Ọlọ́run tó kọjá Àfà Sàlátì ni ẹ lálàsẹ̀ wọn mọ́ Sheikh Abubakar Siddiq ni ẹ lálàsẹ̀ wọn mọ́ Sheikh Alimi ni ẹ lálàsẹ̀ wọn mọ́ Ìmáàmù àná ẹ yẹ̀yẹ́ wọn mọ́ ẹ yẹ̀yẹ́ gbogbo àwọn ẹni Ọlọ́run yẹn mọ́ Professor Akíntọ́lá subhanallah nígbà tí ọ̀rọ̀ yẹn pọ̀ afáàmà ní ìjì ó jókòó ṣùgbọ́n kí wọ́n ní sùúrù nígbà sì padà yá tí wọ́n kálukú sọ ti nọ́ ẹ̀ gbogbo àwọn tí ó lè dúnwájú Adégúnwà sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dúnwájú ẹ̀ tí wọ́n kálukú wá ń kó bá kí è sọ̀rọ̀ wákàtí kan tí ì bá ṣì yóò fẹ́ tó wákàtí méjì ọ mẹ́ta wákàtí mẹ́ta tó kálukú sọ́tí ẹ̀ àfà live and direct kí ẹ ṣe pé bóyá wọ́n gbé wọn rìkọ́dì wọn wá ní ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹgbẹ́ direct jáde ni àfà tí ì bá ń ṣàánú Ọlọ́run níjọ náà kì í tí ìtàn wò àfà wa Sheikh Imran Eleha yìí ìjọ kẹjọ rẹ̀ ni bàbá nílò òbúwa kí wọn sẹ́mi pé ọ̀tá àti ẹ̀ ni wọ́n yẹ̀yẹ́ abẹ́ ọ̀kọ́ ni so Adégúnwà tó wọ́n sọ pé ẹ bá mi bẹ bàbá nílò òbú náà tọrọ àforíjì lọ́wọ́ tí wọ́n náà ẹ bá wọn tún àárín wá sí bàbá nílò òbú náà wá ibẹ̀ láti wá mọ̀ wípé àṣé ọjọ́ t'Adégúnwà lọ gangan síbẹ̀ subhanallah bàbá ẹ dójú ti gbogbo Ìlọrin pẹ̀lú àtẹ̀wé ẹni bá sọ pé tẹ̀lé réètì kí ni ká ṣe mẹ̀dẹ́ sùúrù jẹ́nu Ọlọ́run ìjẹ́nu Ọlọ́run kọ́ ló ń pè yẹn o bí Ọlọ́run kọ́ yẹn ẹnìkan ò ní dájú àná Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ẹni tó gbọ́ ànábì ọmọ fẹ́ wọn sáyìn pé ẹ bá ti rí ibi tẹ́ bá ti rí ẹgbẹ́ orí ẹ̀ kú o ibi tẹ́ bá ti rí ẹjọ́ orí ẹ̀ kú o ẹ dájọ́ fún kó tó di pé ọ̀dà sọ bojú lọ bá nàbì kó tó da sọ bojú lọ bá nàbì òun bí tù anna rasulallahi aw adani abẹ́ ẹ̀kọ́ ni wala afuwu inda rasulillahi mamun abẹ́ ẹ̀kọ́ so níjọ́ náà ìjọ tí ọ̀rẹ́ ẹ̀yìn tí ń pè níjọ́ tí bàbá ń lo òbú wá ìjọ kẹjọ ìṣẹ̀lẹ̀ yẹn tí bàbá ń lo òbú wá sí ọ̀dọ̀ Àfà Imran ìlà Àfà Imran náà wá ń dá ọ̀rọ̀ yẹn padà pé ìjẹ́jọ́ mọ̀mọ́ gbóná nígbà wọn tó ń sí pẹ̀ ìjẹ́jọ́ mọ̀ gbóná kọ́dà Àfà Imran ní kọ́dà ìkànnì àwọn jàmọ́ àwọn ó lọ gbé ìbọn wa nu mọ́tò la ilaha illallah muhammadu rasulullah àwọn ọmọ kí wà lùbáríkà nù àwọn jàmọ́ olóríire jàmọ́ olóríire yàtọ̀ sáwọn òpùrọ́ tí wọ́n ń tẹ̀lé yín kí àwọn òpùrọ́ àwọn aríjẹ pé jíjẹ nìkan wọ́n ní jàmọ́ àwọn yẹn lọ lè gbé ìbọn nínú mọ́tò ó fẹ́ wá yìn fún Adégúnwà lóní public pé òun máa pa síbẹ̀ yẹn àfà àtàwọn ni wọ́n bú àfà àtàwọn ni wọ́n bú
pé tí ìbá ṣe ọlá àwọn èèyàn tí ìbá ṣọlá àwọn ẹni bí èèyàn ni wọ́n di Adégúnwà mú ni wọ́n di ẹni yẹn mú jàre pé wọ́n pa síbẹ̀ owó pa ìdílé wọn wà pa sí òun ní láńsẹ̀sì bọ́n la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam gbogbo àwọn ọwọ́ àdìjọ́ ìjọ tẹ gbàlejò ẹ̀kọ́ fún àlejò yín lága ẹ sì lẹ́ẹ̀mọ̀ pé ń bọ̀ ẹ máa wòran o gbogbo àwọn ọmọ ìjọ yín náà wọ́n rẹ́rìn nígbà tí ń sọ̀rọ̀ ìkan náà tó bá jẹ́ pé ìwọ náà bá mọ̀dí mo fi Ọlọ́run bá mi bí ọ sóò ní nígbàgbọ́ gbogbo aburú tá a máa sọ pé ní sọ lẹ́yìn rẹ̀